oògùn Firbrod tó confam àmọ́ lọ́n confam jù lọ oògùn Firbrod tá a mọ̀ sí oyún ìju gẹ́ẹ̀tì akọgùn lọ́sọ́dọ̀ àwọn eléwé ọmọ wa ló nídìí akọgùn gẹ́ẹ̀tì akọgùn gẹ́ẹ̀tì ewé ayẹ̀rẹ́ òyìnbó tá a mọ̀ sí mọ̀ríngà gẹ́ẹ̀tì ewé àsùnwọ̀n òyìnbó ẹ ti rí àsùnwọ̀n òyìnbó àti ayẹ̀rẹ́ òyìnbó pẹ̀lú akọgùn kó wá gẹ́ẹ̀tì ọmọ atare lọ́pọ̀lọpọ̀ kó gẹ́ẹ̀tì ìyèrè lọ́pọ̀lọpọ̀ ìyèrè ni kó gẹ́ẹ̀tì ata ìjọsìn níwọ̀nba kó gẹ́ẹ̀tì egbò tẹ̀yọ́ àwọn nǹkan wọ̀nyí ló máa wá papọ̀ ló máa gún lódó tó bá ti gún lódó wàá sọ di powder èyíkéyìí nínú Firbrod ó wà nínú wúńbù ni ó wà níta wúńbù ni so bí sí ni láì tààlà oògùn Firbrod tó kọ̀nfàmù ni àmọ́ lọ́n kọ̀nfàmù jù lọ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ tó bá ti sọ di Agunmu á di powder bí wàá ṣe máa lò lélẹ́yìí kó farabalẹ̀ gbọ́ fídíò ìdílé kó dẹ̀ fi ránṣẹ́ sáwọn èèyàn kan jàǹfààní ẹ̀ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àti fún lọ síwájú ẹ̀sìn àti fún opó account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria gbogbo ẹ̀ tẹ́ bá nípe ní níjà lórí àìríṣẹ́ àìríjà àìrímọ̀ àìrínà àìrílò ọ̀nà òòlà ẹ̀rílẹ́kọ̀ ẹ̀rímọ́tò rà wà ní ìlú òyìnbó bí aláìsí ìlọsíwájú òṣẹlẹ̀ àmúbọ̀ ń ṣẹlẹ̀ gẹ́ẹ̀tì powder yìí kì í ṣàwúre kì í ṣàyọnú kì í ṣèmùlẹ̀ àgbà kì í ṣẹ̀bẹ̀ àgbà àmọ́ tọ́wọ́ ẹ bá tẹ àwọn powder tá ń ròyìn fún ẹ yìí bárí àmà wà láàrin wa àti Firbrod ẹ̀mí òkùnkùn ní access sí ẹ mọ́ wà wá rògbò ẹ lò bí sí ní láì tààlà ọkùnrin tí ó lè pàfọ́ọ̀mù dáadáa ẹ gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves ó wà effective ọkùnrin tí ó lè pàfọ́ọ̀mù arógbò sáńdàlámù ìdákọ́lẹ̀ dálámù ni ẹ gẹ́ẹ̀tì ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì obìnrin ẹ gẹ́ẹ̀tì caterpillar tó fẹ́ conceive ovulation problem tọkọ-tìyàwó lè máa lò ẹ gẹ́ẹ̀tì miracle leaves ẹni tí wọ́n ta lọ́fà ẹni tí nǹkan rìn lára ẹ̀ tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó jẹ poison lójú ayé àbí lójú oorun tí kò ẹ̀ ń wú ẹ gẹ́ẹ̀tì miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ 100 àti máì zemzem àti senna leaf la fi preserve ẹ̀bí sí ní láì tààdá a ní special tá a máa ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ a dẹ̀ ní special tá a máa ṣe fún ẹni tó bá ní diabetics within a month diabetics yẹn ṣúgà yẹn kúrò nínú blood ẹ ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ aláwọn special package tá a máa ń ṣe fún ẹ gẹ́ẹ̀tì bulldozer melt Firbrod ó wà effective gidi àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country Asia continent ọmọ Ìlọrin ní mi iṣẹ́ tí mo bá ń lé ní ẹ gẹ́ẹ̀tì bulldozer gbogbo iṣẹ́ wa ló wà lálùgbà láàbù kọjá ó wà scientific approved blockage tube ní ẹ gẹ́ẹ̀tì bulldozer ẹ gẹ́ẹ̀tì ìsọ̀yè ilé àmù fọmọdé àti fún àgbàlagbà ó wà effective gidi kódà kó lọ́wọ́ ayé inú kan fẹ́ kó làákà èèyàn ẹ gẹ́ẹ̀tì ògùn ìsọ̀yè ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs gbogbo product wa ló wà halal all in one ikú nìkan ni kò lè wò cancer diabetics asthma heart problem kidney problem ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun prevention ni treatment ni cure ni ó lágbára púpọ̀ jù ẹ̀rí ó wà halal scientific approved innali izatali láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba ló ní ẹ WhatsApp wa lórí +2761295638 9 masalamu wa ilal liqa.